KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jesu ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí káàbọ̀ sí ètò yín, ètò wa JEKI BIBELI SORO, ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, jẹ́ kí a tẹríba nígbà tí a gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jesu Kristi Olúwa, aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ ní, ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àti agbára, ẹ̀yin ni Ọlọ́run wa, ẹ̀yin lẹ fìmọ́lẹ̀ bóra bí aṣọ, ògo ni forúkọ yín títí láéláé. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, ẹ jẹ́ kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa, kí ẹ sì gbàkóso gbogbo ní orúkọ Jesu Kristi náà, Olúwa àti olùgbàlà wa, àmín. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ lórí ayé wa àti fún ọwọ́ ìtọ́jú rẹ̀ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ aláìlópin tí a rí gbà lọ́dọ̀ Ọlọ́run wa nígbà gbogbo, lọ́nà gbogbo àti níbi gbogbo. Ọlọ́run wa ẹ ṣeun. A dá gbogbo ògo, ọlá, agbára padà fún Ọlọ́run wa fún ìtọ́jú rẹ̀ lórí àwọn ènìyàn wa tí wọ́n wò wá nílé àti bí a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ nínú ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ẹlẹ́dàá wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ torí pé Ọlọ́run wa ló ń tọ́jú wa, òun sì ní ààbò, ìpamọ́ àti ìbùkún fún wa. Ọlọ́run wa ẹ ṣeun. Tẹ́ ẹ bá nígbàgbé, à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí a bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Ẹ̀kọ́ náà tó ní nǹkan ṣe pẹ̀lú bí wọ́n ti gbàgbọ́ nínú Jesu Kristi Olúwa wa. Lónìí a fẹ́ wo apá ìkẹrin rẹ̀, part 4, bí wọ́n ti gbàgbọ́ nínú Jesu Kristi Olúwa wa. À ń wo ìwé ìṣe àpọ́sítélì tó sọ̀rọ̀ nípa bí àwọn ènìyàn ti gbàgbọ́ nínú ìyìnrere Jesu Kristi. A ti wò bí ẹgbẹ̀ẹ́dógún ọkàn bí wọ́n ti gbàgbọ́ ní ìṣe àpọ́sítélì orí ìkejì, pàtàkì èsì láti ẹsẹ̀ 36 títí di 41. À ń tẹ̀síwájú, a tún wò ní ìṣe àpọ́sítélì orí 4 ẹsẹ̀ 4 bí àwọn 5,000 láti 3,000 ó di 5,000 ní ìṣe àpọ́sítélì orí 4 àti ẹsẹ̀ 4 bí wọ́n ti gbàgbọ́ nínú Ọlọ́run. À ń tẹ̀síwájú sí, a tún wá wo bí ìjọ Ọlọ́run àti ìrere Kristi bó ṣe tàn lọ sí ìlú tí a pè ní Samaria, tí Fílípì tó lọ sí inú ìlú náà láti wàásù Jesu Kristi, orúkọ Jesu Kristi àti ìjọba Ọlọ́run ní ìṣe àpọ́sítélì orí 8 láti ẹsẹ̀ 5 títí dé ẹsẹ̀ 12. A tún ti wo Síméónì oṣó náà ní ìlú Samaria bí ó ti gbàgbọ́ nínú Jesu Kristi ní ìṣe àpọ́sítélì orí 8 ẹsẹ̀ 13. A ti wo bí ìwẹ̀fà Ethiopia bí ó ti gba Jesu Kristi Olúwa wa gbọ́ ní ìgbà tí Fílípì tó wàásù fún. A sì rí nǹkan tí ó ṣe ní ìṣe àpọ́sítélì orí 8 láti ẹsẹ̀ 26 26 títí dé 39. A tún ti wo Sọ́ọ̀lù ará Tásù bí ó ti gba ìyìnrere Kristi gbọ́ ní ìṣe àpọ́sítélì orí 9 láti ẹsẹ̀ 1 títí dé 19 first chapter verse 1 to 20. A tún ti rí Kọ̀nẹ́líù àti ìdílé rẹ̀ bí ó ti gba ìyìnrere Jésù Kristi Olúwa wa gbọ́, bí wọ́n ti gbàgbọ́. Ohun tó ṣe pàtàkì nínú gbogbo àwọn tá a rí àkọsílẹ̀ bí wọ́n ti gba ìyìnrere Jésù Kristi Olúwa wa gbọ́ ni pé wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n gbàgbọ́, wọ́n ronúpìwàdà, wọ́n fi ẹnu ara wọn jẹ́wọ́ ẹ̀gbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní ṣe, a sì baptisi wọn. Ìbaptisi tá a ṣe fún wọn tá a rí àkọsílẹ̀ nínú Bíbélì, a rì wọ́n bomi
gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìkú àti àjíǹde Jésù. Nítorí náà ọ̀rọ̀ Ọlọ́run ni àkíyèsí àtúnkèsí ni pé a baptisi wọn sínú ara Kristi kan, sínú ìjọ kan. Nítorí inú bẹ́ẹ̀lì ni ó wá yà lẹ́nu pé ohun gbogbo tá à ń tún rí nínú ayé lónìí ó ti yàtọ̀ sí àkọsílẹ̀ àti ìfihàn tọ́lọ́run ti fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n a lóore ọ̀fẹ́ láti wo Bíbélì, láti padà sínú ọ̀rọ̀ Ọlọ́run, láti wo bí àwọn kírísítẹ́nì àkọ́kọ́ bí wọ́n ti gbàgbọ́ nínú Jésù Kristi Olúwa wa. Àdánudúró nípa ìdílé Kọ́nẹ́lì àti ìdílé rẹ̀ ní Ìṣe Àpọ́sítélì orí 10. Tẹ́ ẹ bá nígbàgbé, àwọn tó bá ṣẹ̀ ń wo ètò yìí ni Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀. À ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ nípa bí wọ́n ti gbàgbọ́ nínú Jésù Kristi. Àwa ń wo Ìṣe Àpọ́sítélì, à ń wo àkọsílẹ̀ tí Ọlọ́run kọ sílẹ̀ nípasẹ̀ àwọn ènìyàn mímọ́ rẹ̀ bí wọ́n ti gba Jésù Kristi gbọ́, bí wọ́n ti di ẹ̀yà nínú ìjọ Kristi, ìjọ májẹ̀mú titun, bí wọ́n ti ohun tí wọ́n gbọ́, ohun tí wọ́n gbàgbọ́, ohun tí wọ́n ṣe láti fi di ẹni ìgbàlà. Gbogbo rẹ̀ là ń wò ní ẹyọ kọ̀ọ̀kan tá a sì kọ àkọsílẹ̀ wọn. Bí a sì ti kọ àkọsílẹ̀ wọn fún wa lónìí, a kọ́ fún kíkọ́ wa àwa tí ìgbẹ̀yìn ayé dé bá. Ohun tá à ń sọ ni pé bí wọ́n ti gbàgbọ́ nínú Jésù Kristi Olúwa wa, ó gbúdọ̀ jẹ́ ìlànà fún ìwọ, fún èmi, fún gbogbo wa lónìí kí a lè dúró nínú ìfẹ́ Ọlọ́run. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ ká tẹ̀síwájú nínú ìkẹ́kọ̀ọ́ wa. A fẹ́ wo bí Lídíà bí ó ti gba Jésù Kristi Olúwa wa gbọ́, ohun tó ṣe tó fi di ẹni ìgbàlà, tá a sì kọ àkọsílẹ̀ rẹ̀ fún wa. Mo fẹ́ ká wò láti Ìṣe Àpọ́sítélì orí 16, tàbá kíyèsí láti ẹsẹ̀ 13 títí dé ẹsẹ̀ 15. Ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ìṣe Àpọ́sítélì orí 16, a fẹ́ bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ 13 títí dé ẹsẹ̀ 15. Ó ní lọ́jọ́ ìsinmi àwa sì jáde lọ sí ẹ̀yìn odi ìlú náà lẹ́bàá odò kan níbi tí a rò pé ibi àdúrà wà. Àwa sì jókòó, àwa sì ń bá àwọn arábìnrin tí ó péjọ sọ̀rọ̀ àti obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Lídíà, elése àlùkò, ará ìlú Tíátírà, ẹni tí ó ń sin Ọlọ́run. Ó gbọ́ ọ̀rọ̀ wa, ọkàn ẹni tí Olúwa ṣí fetí sí ohun tí ó ti ẹnu Pọ́ọ̀lù ń sọ. Ẹ wo ẹsẹ̀ 15. Ní ìgbà tí a baptisi rẹ̀ àti àwọn ará ilé rẹ̀, ó bẹ̀ wá wípé bí ẹ̀yin bá kà mí ní olóòótọ́ sí Olúwa, ẹ wá sí ilé mi kí ẹ sì wọ̀ níbẹ̀. Ó sì rọ̀ wá. A tún ti rí àpẹẹrẹ bí Lídíà elése àlùkò bí ó ti gbàgbọ́ nínú Jésù Kristi Olúwa. A ti rí àpẹẹrẹ Lídíà. A rí kà pé inú ìlú kan wà tí a ń pè ní Fílípì. Ní ibẹ̀ ni Pọ́ọ̀lù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n jọ wàásù tó ń mú ìre Kristi káàkiri. Níbẹ̀ ni wọ́n lọ. Wọ́n sì níbì kan níbi odi ìlú, níbi odò kékeré kan tí àwọn obìnrin tí wọ́n ń péjọpọ̀, bóyá wọ́n ń jíròrò nípa Ọlọ́run tàbí láti mọ Ọlọ́run. Àtẹ̀ká pé níbi tí wọ́n ti ń gbàdúrà. Níbẹ̀ ni Pọ́ọ̀lù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ tájọ́ ń wàásù káàkiri ni wọ́n lọ dúró sí, tí wọ́n sì ń bá àwọn ènìyàn sọ ọ̀rọ̀ Ọlọ́run pọ̀. Lára àwọn ẹni tí wọ́n ń bá sọ̀rọ̀ Ọlọ́run tí ó ń ṣe obìnrin tí ọkàn rẹ̀ fà sí ọ̀rọ̀ wọn, ó ní Lídíà. A lè sọ fún wa pé obìnrin yìí elése àlùkò ní, aṣọ ló ń tà, ó sì jẹ́ ẹni tí Ọlọ́run ń bùkún fún ní ọ̀pọ̀lọpọ̀. Àti pé Pọ́ọ̀lù ó wàásù ìrere Jésù Kristi Olúwa wa fún Lídíà yìí àti gbogbo àwọn tó ń bẹ nílé rẹ̀. A rí kà ní ẹsẹ̀ 15 pé obìnrin yìí ní ìgbà tí a baptisi rẹ̀ àti àwọn ará ilé rẹ̀, ó bẹ̀ wá wípé bí ẹ̀yin bá kà mí ní olóòótọ́ sí Olúwa, ẹ wá sí ilé mi kí ẹ sì wọ̀ níbẹ̀. Ó sì rọ̀ wá. So tá à ń sọ ni pé ìwàásù tí Paul àtàwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n wàásù fún Lídíà, tí Lídíà fi ṣe ìrìbọmi, òun ni pé wọ́n wàásù orúkọ Jésù Kristi, wọ́n sì ń wàásù ìjọba Ọlọ́run tí ń ṣe ìjọ rẹ̀. Wọ́n wàásù pé nípasẹ̀ Kristi ni a fi rí ìdáǹdè, ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú ikú,
kúrò nínú ìparun tí ń bọ̀ sórí àwọn ọmọkùnrin àtàwọn ọmọbìnrin aláìgbàgbọ́. Ohun tá a rí ni pé lẹ́yìn ìgbà tá a ti wàásù gbogbo nǹkan wọ̀nyí fún tán, àbáptísì rẹ̀. Ìbáptísì ṣe pàtàkì. Láti ìgbà tá a ti ń wo bí wọ́n ti gbàgbọ́ nínú Kristi, a rí pé ìbáptísì ṣe pàtàkì. Ní ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n bá gbà á tán, tí wọ́n bá ronúpìwàdà, tí wọ́n bá fẹnu ara wọn jẹ́wọ́ ìgbà pé Jésù ọmọ Ọlọ́run ṣe, tàwárì wọn bomi, gbogbo ìpátá la rí àpẹẹrẹ gbogbo àwọn tá a kọ àkọsílẹ̀ bí wọ́n ti gbàgbọ́ nínú ìrere Kristi. Àwa rí pé ó ti ta ko ẹ̀kọ́ táwọn èèyàn ń gbé káàkiri pé ìbáptísì ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run. Àríkà ní Ìṣe Àpọ́sítélì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ karùndínlógún 16-15 pé ní ìgbà tí àbáptísì Lídíà, ìbáptísì ṣe pàtàkì. Ó sì jẹ́ kókó ètò ìgbàlà Ọlọ́run tí a gbúrò nípasẹ̀ Kristi. Torí pé Kristi fúnra rẹ̀ náà ló sọ pé ó ní kí ẹ lọ sí gbogbo ayé kẹ́sì wàásù rere fún gbogbo ẹ̀dá. Ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Mo ti ka ìwé Máàkù orí kẹrìndínlógún 16 láti ẹsẹ̀ karùndínlógún 15 títí dé 16. Mo ti kà á fún wa. Ibi yìí kọ́ wa lẹ́kọ̀ọ́ pé àwọn àpọ́sítélì Kristi àtàwọn ọmọ ẹ̀yìn wọn ò lè ṣe lòdì sí ẹ̀kọ́ Kristi. Ohun tí Kristi pa wọ́n láṣẹ ni wọ́n ṣe. Ìbátísítà sì sọ nípa rẹ̀ kì í ṣe ìwọ́nmi léni lórí tàbí ìsàmì àgbélébùú. A rí wọ́n bomi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìnkú àtàjíǹde Jésù. A lè sọ fún wa pé ìbátísí pàápàá ó jẹ́ sínsìn bí a ti sin yín pọ̀ pẹ̀lú rẹ̀. Ìwé Róòmù orí 6 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4 ló sọ fún wa pé ìbátísí ó jẹ́ sínsìn. A gbọ́dọ̀ sin wá sínú omi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìnkú àtàjíǹde Jésù bí wọ́n ti gbàgbọ́ tarí àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì ni. A ò sì lè ṣe nǹkan tó wù wá tá a bá fẹ́ tẹ̀lé ìfẹ́ Ọlọ́run, tá a bá fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. So àti rí bí Lídíà elése àlùkò bí ó ti gbàgbọ́ nínú Jésù Kristi Olúwa wa. Ẹ ká tẹ̀síwájú nínú wíwádìí bí àwọn èèyàn ṣe gbàgbọ́ nínú Jésù Kristi. Jẹ́ ká wo ìwé Iṣẹ́ Àpọ́sítélì orí ìkẹrìndínlógún 16. Mo fẹ́ ká tún kíyèsí láti ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n 25 títí dé 34. Mo fẹ́ ká kà á kí ọ̀rọ̀ yìí kó lè yé wa. Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́, Paul òun Sílà ń gbàdúrà, wọ́n sì ń kọrin sí Ọlọ́run. Àwọn ará túbú sì ń tẹ́tí sí wọn. Lójijì ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀, tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mì tìtì. Lọ́gán gbogbo ilẹ̀kùn sì ṣí, ìdè gbogbo wọn sì tú sílẹ̀. 27. Ní ìgbà tí onítúbú sì tají, tí ó rí i pé àwọn ìkẹ́kùn túbú ti ṣí sílẹ̀, ó fa idà rẹ̀ yọ, ó fẹ́ pa ara rẹ̀, ó ṣe bí àwọn ará túbú ti sá lọ. 28. Ṣùgbọ́n Paul kọ̀ kàrà wípé má ṣe pa ara rẹ lára, nítorí gbogbo wa ń bẹ níhìn-ín. Ní ìgbà tí ó sì béèrè iná, ó bẹ́ sínú ilé, ó wárìrì, ó wólẹ̀ níwájú Paul òun Sílà, ó sì mú wọn jáde. Ó ní, alàgbà, kí ni kí èmi kí ó ṣe kí n lè là? Wọ́n sì wí fún un pé gba Jésù Kristi Olúwa wa gbọ́, a ó sì gbà ọ́ là, ìwọ àti àwọn ará ilé rẹ pẹ̀lú. Ẹ wo 32. Wọ́n sì sọ ọ̀rọ̀ Ọlọ́run fún un àti fún gbogbo àwọn ará ilé rẹ̀. Ó sì mú wọn ní wákàtí náà ní òru, ó wẹ ọgbẹ́ wọn, a sì baptisi rẹ̀ àti gbogbo àwọn ènìyàn rẹ̀ lójú kan náà. Ó tá a rí, a tún ti rí ẹlòmíràn, ìwẹ̀fà onítúbú ti ará Fílípì, àwọn olóyìnbá sọ pé Philippian jailer. A rí bí onítúbú yìí ti Fílípì bó ti gba ìyìnrere Jésù Kristi Olúwa wa gbọ́. A rí bí wọ́n ti gbàgbọ́ nínú Jésù Kristi. Onítúbú ni. Nínú ìlú yìí láríkà pé àwọn kan obìnrin kan wà nínú ìlú yìí, ó ń fi ẹ̀mí àfọ̀ṣẹ, ó fi ń sọ tẹ́lẹ̀. Tẹ́ bá kíyèsí Ìṣe Àpọ́sítélì orí 14 ẹsẹ̀ 14, mo fẹ́ ká kà á. Ó ní ó sì ṣe bí wọ́n ti ń lọ sí ibi àdúrà náà, ọmọbìnrin kan tó ní ẹ̀mí àfọ̀ṣẹ pàdé wa, ẹni tó ń fi àfọ̀ṣẹ mú èrè púpọ̀ fún àwọn olúwa rẹ̀ wá. Òun náà ni ó ń tọ̀ Paul àti àwọn ẹmẹ̀wà rẹ̀,
ó sì kígbe wípé àwọn ọkùnrin yìí ni ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo tí ń kéde ọ̀nà ìgbàlà fún yín. Ó sì ṣe èyí ní ọjọ́ pípọ̀, ṣùgbọ́n ní ìgbà tí inú Paul bàjẹ́ tí ó sì yí padà, ó wí fún ẹ̀mí náà pé mo pàṣẹ fún ọ ní orúkọ Jésù Kristi kí o jáde kúrò lára rẹ̀. Ó sì jáde ní wákàtí náà. Ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ní ìlú Fílípì tí obìnrin ọ̀dọ́mọbìnrin kan tó ń fi ẹ̀mí àfọ̀ṣẹ sọ tẹ́lẹ̀ fún àwọn èèyàn nínú ìlú yìí. Ní ìgbà tó rí Paul àti àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ tí wọ́n ń wàásù rere Kristi káàkiri nínú ìlú náà, ó ń sáré tọ̀ wọ́n lẹ́yìn pé àwọn ènìyàn Ọlọ́run nìyí tí wọ́n ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún yín, tí wọ́n sì ń wàásù ọ̀nà ìgbàlà. Ó sì ṣe bẹ́ẹ̀ ní gbogbo ìgbà tó bá ti rí Paul àtàwọn ẹ̀mẹ̀wà rẹ̀ tí wọ́n ń wàásù rere Kristi káàkiri. Nígbà tó tó àkókò kan, inú bí Paul, ó sì sọ fún ọ̀dọ́mọbìnrin tó ní ẹ̀mí àfọ̀ṣẹ pé kí ẹ̀mí kó jáde kúrò lára rẹ̀ lórúkọ Jésù. Ẹ̀mí sì jáde kúrò lára obìnrin yìí. Obìnrin yóò ní ẹ̀mí yìí mọ́ láti máa fi sọ tẹ́lẹ̀, láti máa fi mú ọ̀pọ̀lọpọ̀ èrè wá fún Olúwa rẹ̀. Ohun tó ṣẹlẹ̀ nìyí nínú ìlú yìí, ó nígbà tí olúwa obìnrin yìí tó rí pé kò sí ọ̀nà àti jẹ, kò sí ọ̀nà àti mu mọ́, bó ṣe kó àwọn èèyàn jọ ní pé Paul Sílà wọ́n wá sínú ìlú Fílípì láti wá da ìlú náà rú. Bí a ṣe mú wọn sínú túbú nìyí. Ohun tó jẹ́ kí ọ̀rọ̀ Paul àti Sílà kó di ọ̀rọ̀ onítúbú nìyí. A mú wọn, a fi wọn sínú túbú. Àkíyèsí pé ní òru ọ̀gànjọ́, Paul Sílà wọ́n bẹ̀ sí ń kọrin sí Ọlọ́run, wọ́n yin Ọlọ́run lógo. Ilé túbú ó mì títítítì tó fi jẹ́ pé gbogbo àwọn tó wà nínú ìdè a tú wọn sílẹ̀, ilẹ̀kùn sì ṣí, ó ṣí díẹ̀. A sì kíyèsí pé onítúbú tí a fi Paul àtàwọn onítúbú yìí ṣọ́, àwọn ẹlẹ́wọ̀n tá a fi wọ́n ṣọ́, àyí pé gbogbo ilẹ̀kùn ti ṣí sílẹ̀, ó sì ti sùn. Bó ṣe tají torí pé ilẹ̀kùn ti ṣí sílẹ̀, ó dẹ̀ wò pé gbogbo àwọn tó wà ní túbú wọn ti sá lọ. Bó ṣe mú idà láti para rẹ̀ ní. Paul pariwo pé má ṣe para rẹ̀ lára nítorí pé gbogbo wa wà níhìn-ín. Àwa àkíyèsí tá a rí ni pé ọkùnrin bẹ̀rù, ó wárìrì, ó sì bẹ̀bẹ̀ fún iná, ó sì wọnú túbú lọ. Ó wá kúnlẹ̀ níwájú Paul Sílà pé alàgbà, kí ni kí èmi kí ó ṣe kí n lè là? Àwọn olóyìnbá sọ pé what must I do to be saved? Kí ni ìdáhùn tí Paul Sílà sọ fún? Paul sọ fún pé wọ́n sì wí fún pé gba Jésù Kristi Olúwa wa gbọ́, a ó sì gbà ọ́ là, ìwọ àtàwọn ará ilé rẹ pẹ̀lú. Àtúwá ń rí kà pé wọ́n sì sọ ọ̀rọ̀ Olúwa fún un àti fún gbogbo àwọn ilé rẹ̀. Ó sì mú wọn ní wákàtí náà ní òru, ó wẹ ọgbẹ́ wọn, a sì baptisi rẹ̀ àti gbogbo àwọn ará ilé rẹ̀ lójú kan náà. So a wàásùn ìyìnrere fún onítúbú yìí pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Nípasẹ̀ rẹ̀ la fi lè ní ìgbàlà lẹ́kùnrẹ́rẹ́. Nípasẹ̀ rẹ̀ ni Ọlọ́run lè fún wa ní ìdáǹdè láti borí kúrò nínú ẹ̀ṣẹ̀. Ohun tá a wàásùn fún onítúbú nìyí. Bí a sì ti wàásùn fún onítúbú, ohun tó gbọ́dọ̀ ṣe láti dẹni ìgbàlà pé kó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kó gbàgbọ́, kó ronúpìwàdà, kó fẹ́ràn ara ìjẹ́wọ́ ìgbàgbọ́, kí a sì baptisi rẹ̀. Ohun tí ń ṣe ọ̀rọ̀ Olúwa, ó ní a sì wàásùn o, a sì sọ ọ̀rọ̀ Olúwa fún o. Kí ni ọ̀rọ̀ Olúwa tá a sọ fún? Ọ̀rọ̀ tí Olúwa sọ fún àwọn àpọ́sítélì rẹ̀ ní kó tó padà sí ọ̀dọ̀ Ọlọ́run pé ẹ lọ sí gbogbo ayé, kí ẹ sì wàásùn rẹ̀ fún gbogbo ẹ̀dá, kí ẹ máa baptisi wọn ní orúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ọ̀rọ̀ Olúwa tí wọ́n sọ fún ni yìí. Wọ́n gbé àlàyé kalẹ̀ nípa Kristi, bí ó ti wá sínú ara, bí ó ti kú, bí ó ti jíǹde ní ijọ́ kẹta, bí ó sì ti pa wọ́n láṣẹ pé kí wọ́n lọ sí gbogbo ayé kó máa wàásù rere, kó sì máa baptisi wọn ní orúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Òun ni Paul àti Sílà, òun ni wọ́n wàásù fún onítúbú yìí. A sì wá sọ fún wa pé lóru ọ̀gànjọ́ tẹ́ bá kíyèsí, ó sì mú wọn jáde, ó sì mú wọn ní wákàtí náà ní òru, ó wẹ ọgbẹ́ wọn, a baptisi rẹ̀. Nítorí kà ní Níṣẹ́ Àpọ́sítélì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ kẹtàlélógún, Acts chapter 16 verse 33, pé lóru ọjọ́ náà bí Paul Sílà wọ́n ti wàásùn fún onítúbú yìí, lóru ọjọ́ náà ni a baptisi rẹ̀
the baptism is urgent nítorí pé ẹnikẹ́ni tá a bá baptisi gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Kristi Ọlọ́run ò lè dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì, kò lè ní ìjọba Ọlọ́run, kò sì lè wọnú àgbékalẹ̀ ìjọ tí a ti gbé kalẹ̀ nínú Bíbélì. Lóru a rí kà pé onítúbú yìí lóru náà ta wàásù fún la baptisi rẹ̀. Pàtàkì wà nínú ìbaptisi. Ó tà sọ pé gbogbo àwọn tí wọ́n gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi à ń baptisi wọn. So ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Ó sì mọ̀ wá sílé rẹ̀, àmọ́ ń ka ẹsẹ̀ 24 ó sì gbé oúnjẹ kalẹ̀ níwájú wọn. Wọ́n sì yó gidigidi pẹ̀lú gbogbo àwọn ará ilé rẹ̀ nítorí ó gba Ọlọ́run gbọ́. Torí pé ó gba Ọlọ́run gbọ́. Bí ènìyàn bá ti ṣègbọràn sí àṣẹ Kristi tó ti di ẹni ìgbàlà nípa ìfẹ́ Ọlọ́run, ó ti gba Ọlọ́run gbọ́. Ó ti gba Ọlọ́run gbọ́. Ohun tí onítúbú ṣe nìyí láti fi di ẹni ìgbàlà nínú Jésù Kristi Olúwa wa. Ẹ ká tẹ̀síwájú. Ẹ ká wo iṣẹ́ àpọ́sẹ́lì ká tún wo ẹlòmíràn. Iṣẹ́ àpọ́sẹ́lì orí 18 ká wo ohun tí Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ 9. Iṣẹ́ àpọ́sẹ́lì orí 18 ẹsẹ̀ 9. A tún wo ẹlòmíràn Kíríspù. Ó ní àti Kíríspù olórí sínágọ́gù ó gba Olúwa gbọ́ pẹ̀lú gbogbo ilé rẹ̀ àti ọ̀pọ̀ nínú àwọn ará Kọ́ríńtì. Ní ìgbà tí wọ́n gbọ́, wọ́n gbàgbọ́, a sì baptisi wọn. Mo tún kà á sí létí. Iṣẹ́ àpọ́sítélì orí 18 ẹsẹ̀ 9. Ó ní àti Kíríspù olórí sínágọ́gù ó gba Olúwa gbọ́ pẹ̀lú gbogbo ilé rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ará Kọ́ríńtì. Ní ìgbà tí wọ́n gbọ́, wọ́n gbàgbọ́, a sì baptisi wọn. A tún ti rí ẹlòmíràn bí ó ti gbàgbọ́ nínú Jésù Kristi. Ìyìn Kristi náà la wàásù fún wọn. Nígbà tí Paul àtàwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n lọ sí inú ìlú tí a ń pè ní Kọ́ríńtì, tí wọ́n ojúṣe tàbí ìwà wọn ni pé ìlúkìlú tí wọ́n bá lọ, wọ́n á kọ́kọ́ lọ sínú sínágọ́gù àwọn Júù láti wàásù fún wọn. Bí Paul ṣe wọ inú sínágọ́gù ti ìlú Kọ́ríńtì, níbẹ̀ ló ti ń wàásù fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn pé Jésù Kristi òun ni Kristi náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn takò nínú sínágọ́gù tó wà ní Kọ́ríńtì, ṣùgbọ́n àkíyèsí ní ẹsẹ̀ 9 ni pé àti Kíríspù olórí sínágọ́gù ó gba Olúwa gbọ́ pẹ̀lú gbogbo ilé rẹ̀ àti ọ̀pọ̀ nínú àwọn ará Kọ́ríńtì. Ní ìgbà tí wọ́n gbọ́, wọ́n gbàgbọ́, a sì baptisi wọn. Nítorí náà ọ̀rọ̀ Ọlọ́run ni. Kò fẹ́ẹ̀ sí àkọsílẹ̀ nípa àwọn tó gbàgbọ́ nínú Jésù Kristi ní iṣẹ́ àpọ́sẹ́lì tí a ò baptisi wọn. Níbi ìyàrí kà pé wọ́n gbọ́, wọ́n gbàgbọ́, a sì baptisi wọn. Ẹ wo ìfẹ́ Ọlọ́run. Ẹ wo àkọsílẹ̀ tí Bíbélì kọ sílẹ̀. Bíbélì ló yẹ ká tẹ̀lé nínú gbogbo èyí tí à ń ṣe. Ẹ ká tún tẹ̀síwájú sí iṣẹ́ àpọ́sítélì orí 19. Mo fẹ́ ká wo ẹsẹ̀ 1 sí 7. A fẹ́ wo níbí àwọn ọmọlẹ́yìn Jòhánù bí wọ́n ti gbàgbọ́ sínú Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ ká kà láti ẹsẹ̀ 1. Ó ní ó sì ṣe nígbà tí Àpólò tí ó wà ní Kọ́ríńtì tí Paul kọjá lọ sí ìhà ẹkùn òkè, ó wá sí Éfésù, ó sì rí àwọn ọmọ ẹ̀yìn kan, ó sì wí fún wọn pé ẹ̀yin á ti gba ẹ̀mí mọ́ náà nígbà tí ẹ̀yin gbàgbọ́. Wọ́n sì wí fún un pé àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mọ́ kan wà. Ẹ ká tẹ̀síwájú ẹsẹ̀ 3. Ó sì wí pé ǹjẹ́ ìbáptísì wo ni a baptisi yín sí? Wọ́n sì wí pé sí baptism ti Jòhánù. Ẹ wo ẹsẹ̀ 4. Paul sì wí pé lóòótọ́ ni Jòhánù fi baptism ti ìrònúpìwàdà baptisi. Ó sì wí fún àwọn ènìyàn pé kí wọn kí ó gba ẹni tí ń bọ̀ lẹ́yìn òun gbọ́. Èyí ni
Kristi Jesu. Ní ìgbà tí wọ́n sì gbọ́, a baptisi wọn ní orúkọ Jésù Kristi Olúwa. Nígbà tí Paul sì gbé ọwọ́ lé wọn, ẹ̀mí mímọ́ sì bà lé wọn, wọ́n sì fi èdè mìíràn wọ́n fi ń sọ àsọtẹ́lẹ̀. Iye àwọn ọkùnrin náà jẹ́ 12. Kí ló ṣẹlẹ̀ ní ìṣe àpọ́sítélì orí 19? A sọ fún wa pé àwọn ọmọ ẹ̀yìn 12 kan wà nínú ìlú yìí. Wọ́n jẹ́ ọmọ ẹ̀yìn tó jẹ́ pé ìgbàgbọ́ tí wọ́n gbà tàbí ìbáptísí tí wọ́n mọ̀ ó ní ìbáptísí Jòhánù. A sì rí kà pé ìbáptísí Jòhánù ó ń pe àwọn èèyàn pé kí wọ́n pèsè ara wọn sílẹ̀ kí wọ́n ronúpìwàdà dé Jésù Kristi àti ìlànà ẹ̀kọ́ rẹ̀ àti ètò ìgbàlà tí Jésù Kristi yóò mú wá. Ìbáptísí Jòhánù wà fún ìrònúpìwàdà títí di ìgbà tí Kristi yóò sọ pé kí wọ́n lọ sí gbogbo ayé, kí wọ́n máa wàásù rere fún gbogbo ẹ̀dá. Ẹni tó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ òun ni yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ọjọ́ tí Jésù Kristi sọ pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ ní orúkọ òun yóò dẹni ìgbàlà, ọjọ́ yẹn ni baptisi Jòhánù, ọjọ́ yẹn ló dópin. Òpin dé bá ìbaptisi Jòhánù tó ń pe àwọn èèyàn pé kí wọ́n ronúpìwàdà torí pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Òpin dé bá. Ṣùgbọ́n n tá a rí kà ní pé àwọn ọmọ ẹ̀yìn 12 kan wà nínú ìlú Éfésù tó jẹ́ pé ìbaptisi Jòhánù nìkan la baptisi wọn ò sì mọ tó ń pè ní pé a baptisi wọn ò mọ tó ń pè ní ẹ̀mí mímọ́. Ní ìgbà tí Paul dénú ìlú yìí ó rí àwọn ọmọ ẹ̀yìn 12 tó jẹ́ pé kìkì baptisimu Jòhánù nìkan ni wọ́n mọ̀ tí wọ́n sì dólé lórí. Paul sì béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ẹ̀mí mọ́ Ọlọ́run rí? Wọ́n sì sọ pé rárá, àwọn ò tí gbọ́ ohun tó jọ bẹ́ẹ̀. Ló wá bèè pé irú ìbáptísì wo lẹ ṣe? Wọ́n wá dá lóhùn pé ìbáptísì táwọn ṣe ó ní ìbáptísì Jòhánù. Paul wá ní lóòótọ́ Jòhánù fúnra rẹ̀ ó ń baptisi àwọn èèyàn sí ìrònúpìwàdà. Ó sì wí fún wọn pé kí wọ́n gba ẹni tó ń bọ̀ lẹ́yìn òun gbọ́ tí ń ṣe Jésù Kristi. Bí wọ́n ti gbọ́ eléyìí, a sọ fún wa pé wọ́n sì gbọ́ àbáptísì wọn ní orúkọ Jésù Kristi. Àbáptísì wọn nípa àṣẹ Kristi gẹ́gẹ́ bí àkọsílẹ̀ pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì wàásù rere fún gbogbo ẹ̀dá. Ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ òun ni yóò là, ẹni tí kò bá gbàgbọ́ òun ni yóò jẹ̀bi. A baptisi wọn. Ní àkókò náà Paul jẹ́ ẹni tó kún tó ní ẹ̀mí Ọlọ́run tó ní agbára Ọlọ́run tó sì lágbára láti fi ẹ̀mí mọ́ fún ni. Lẹ́yìn ìgbà tá a baptisi wọn tán, Paul wá gbé ọwọ́ lé wọn lórí láti máa fi onírú èdè láti máa fi sọ̀rọ̀. Àkíyèsí ni pé àwọn ọkùnrin 12 yìí tán jẹ́ ọmọ ẹ̀yìn wọ́n dá Kírísítẹ́nì olóòótọ́ lórí ẹ̀kọ́ òtítọ́. Eléyìí sì tún kọ́ wa pé èèyàn lè ṣe baptisi ní ìgbà tí ó bá ti bá ìfẹ́ Ọlọ́run mu, kò bá ìfẹ́ Ọlọ́run mu, èèyàn ní láti tún ṣe. A gbọ́dọ̀ ṣe baptisi sínú Jésù Kristi, sínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. So níbí yìí a rí kà pé àwọn ọmọ yìí 12 kìkì baptisi Jòhánù nìkan ni wọ́n mọ̀. Ṣùgbọ́n ní ìgbà tán gbọ́ ẹ̀kọ́ òtítọ́ nípa ìyìnrere Kristi, nípa ikú, sísìkú àti àjíǹde Jésù, nípa ohun tí Kristi ṣèlérí pé a ó fún wọn ní ẹ̀mí mọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ohun tá a rí ní Ìṣe Àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 18 Acts 2:36. Pétérù sọ fún wọn pé ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ẹ̀mọ́ yìí ni wọ́n rí gbà ní ìgbà tí a baptisi wọn tán tí Paul sì gbé ọwọ́ lé wọn lórí. Ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni. Kò fẹ́ẹ̀ sí àkọsílẹ̀ Bíbélì nípa gbogbo àwọn tó gba Kristi gbọ́ tí wọn ò gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí wọn ò gbọ́ ìyìnrere Kristi, tí wọn ò gbàgbọ́, tí wọn ò ronúpìwàdà, tí wọn ò fẹ́ dára wọn jẹ́wọ́ ìgbà pé Jésù sọmọ Ọlọ́run ṣe tá ò sì baptisi. Gbogbo wọn la baptisi gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run nínú àgbékalẹ̀ tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àdúrà wa sí Ọlọ́run ni pé Olúwa yóò ràn wá lọ́wọ́ láti dúró nínú ọ̀rọ̀ rẹ̀, láti máa ṣèfẹ́ rẹ̀ títí ọjọ́ ayé wa gbogbo. Inú wa dùn, ayọ̀ wa kún pé à ń wo kókó ẹ̀kọ́ èdè, à ń wo bí wọ́n ti gbàgbọ́ nínú Jésù Kristi, a sì ti wò ó débi àwọn ọmọlẹ́yìn 12 ní Ìṣe Àpọ́sítélì 19. Olúwa yóò ràn wá lọ́wọ́, yóò sì jẹ́ kí ìfẹ́ rẹ̀ ó di mímọ̀ lọ́kàn wa, kí àwa kó lè máa tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Títí tá a tún fi re pàdé, à ń sọ fún wa pé ẹ jẹ́ ká dó nínú ìfẹ́ Ọlọ́run. Olúwa yóò ràn wá lọ́wọ́.
tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023 àtúntún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023 kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé kó sì ràn án lọ láti ṣe fẹ́ rẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀ kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.